bá gbé ìgbésẹ̀ bó léyàwó ẹ̀ lọ́wọ́ sí mi ò níyàwó lé ọ̀tọ̀ ní táwọn ọmọ máa sọ. àdéhùn ẹ̀ bá lóyún ṣe pé yóò sọ fọ́pọ̀ yẹn pé yóò ti lóyún ó ti lóyún. ilé tó ṣẹlẹ̀ yìí èmi náà máa lò fún aṣọ opportunity èmi náà sọ fún pé orí ọmọ ló ń gbé ọmọ wáyé adẹ́gbà bẹ́ẹ̀ simple. máa ń lọ sọ̀rọ̀ ọ̀gá tó wáyé wọn tó bẹ̀ kú sí ìkàtọ́ tó wá sí. ókè mi ìtọ́ bí àbúrẹ́ mi ìtọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wá fi yí ẹ pípọ̀ tó bẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ. bọ́sùn máa wá lọ lé. kí mi máa wá lọ lé. ẹ máa lọ lé náà. ká wa máa lọ lé. rárá ilé tèmi lélẹ́yìn máa lọ lé máa fàdúrà sí. Kiki igi ẹ ṣé rí ìmọ̀ bó ṣe wà yìí ọlọ́ yìí kan mọ̀ bù ní èké kòkòrò ń kú. owó ìṣá owó ìyá ṣé wọ́n rí ìsúnkànmí SK ìwọ ni SK sòkòsókò. ọkẹ́ ṣọ́. ṣé bí gbàdàdà ló sá fún lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mò ń gbé bọ̀ wá báyìí máa pẹ́ ní tó sá lọ sọ́dọ̀ ẹ̀. òun náà wọ́n yẹn rú náà. Àjíbádé kankan sábì kí ló ti ń gbé ẹ̀. Àjíbádé. wàá fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀nrípọ̀nrí rẹ̀ dá kò try ẹ̀. lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé kó kò kí n rojọ́ àlàyé ló rojọ́ lẹ́kìnfẹ́ kan pẹ́ náà. owó tó máa fi gò tẹ̀ yìí àtowó tó máa fún mi jọ gbẹ pọ̀ kókó fún mi náà. ìwọ àti AK lẹ́ni o. wọ́n bá mi sọ̀rọ̀ oyún ọmọ táyì pé every corner gbogbo oró sí oró náà ti fún jẹ. ẹ sọ gbogbo èdè dìde. wà á lọ bá wọn àgbẹ̀ tó wọ̀ nínú ilé ìyàwó eré ìyàwó eré ló tọ́ bọ̀ sọ fún mi tó bẹ́ẹ̀ last time. bàbá rẹ̀ ló dọ̀ mí gbóná lélẹ́rìí yéèsè mi olórí ẹbí ẹ̀. wọ́n dẹ̀ ń wo tọ́lọ́run bẹ́ẹ̀ lára ni mi bá ti ṣe nǹkan tí ò dáa fún ẹ o. kí ló fẹ́ ṣe. ṣe ní kò le. nǹkan tí mi fẹ́ tí máa gbéṣẹ́ fún yín wọn kún jí sìmẹ́ǹtì tèmi ṣáìtì ẹ má dábàá rẹ o tí nǹkan kan bá fi lè dé ní ṣáìtì yìí àwọn ọlọ́pàá gbé yín ni o. ọ̀gá ẹ má sì yọnu rárá kò sí nǹkan kan tó máa ṣe sìmẹ́ǹtì yín a ní gé mo dẹ̀ aṣọ yín pé a máa ṣiṣẹ́ yín dáadáa. Kí ni ìyá ìṣòro ilẹ̀ ti wá mi báyìí? Ó gbọ́ ń bá ẹ sọ̀rọ̀ kí ló ń ṣe lórí ilẹ̀ yìí? Ṣó ya wèrè ni? Wọ́n béèrè lọ́wọ́ tún fi béèrè lọ́wọ́ wa. Mi ni mo ra ilẹ̀ yìí. Ṣé wèrè lélẹ̀ yìí? Dáníta ló talẹ̀ yìí fún ẹ. Ọwọ́ lórí ẹbí ni mo ti ra lẹ̀. Aláyé gbọ́dún dákẹ́jọ́ kí ló ṣe ẹni máa fọ́gbọ́n mọ́ yẹ lórí o kí ló ṣẹlẹ̀. Ó dà ìgbé lè máa ṣàtẹ́ nípa àjọbìnrin. A lè kéré o, aláyé gbàgbà àgbà sí gùngàn kí ló ṣe ẹ́? Kórì nìyẹn, wàá sanwó mi fẹ́mi àti Táíwò bá ṣe dúró yìí ni.
Ọlọ́run. Bọ́lẹ̀ bẹ́ẹ̀ kí kò máa yẹ ó ti yẹ tó bá lọ rú wájú ètò wà fẹ́ lọ. Ọlọ́run gbàgbé. Aláyé olóòsàn lórí àbúrò sọ yẹn. Ó pariwo wọ́n wọ́n lórí ẹbí ètò sọ yẹn. Wọ́n sọ ti máa kẹ́ni fún wọn. Ó gbé bọ́lá ya wèrè kò sẹ́bi lálẹ́ dáná tí ó rí nǹkan ti ṣẹlẹ̀ bí. Aláyé Nígbà tí mo nà ẹ mẹ́ Àlàyé ní sùn. àmọ́ ìjọba ń ṣe. Ẹ wo tẹ bá halẹ̀ máa yẹn ṣáàjì kó ṣerú tèmi o. Ó dàgbà ẹ̀mẹ́ iwájú ẹ̀ tẹ́jú. Ẹ máa tó ṣẹlẹ̀. Táyọ̀ kẹ́ni. Sọ ibi báyìí. Bẹ́ẹ̀ la máa sọ. Ibi la máa gbé. Ó ti yé. Àbọ̀ lórí ẹbí burú. Bọ̀ṣá ẹ ti ká kọ́kọ́ wọ̀ gbòòrò lọ. Kálá dà gbòòrò olú tán ká tó máa para sí. Ó yá ọmọ yẹn. Lẹ́tọ̀. Olórí ẹbí lórí wọn ti kú lọ́wọ́. Olórí ẹbí yìí máa sọ̀rọ̀ ní o. Àwọn ọmọ tẹ́bi. Ṣé ẹ wò ṣé ayé lè ń ṣe? Ayé kan ṣe yìí o, kádàdà lè ń ṣe yìí o, ẹ̀ bá rẹ̀ ń sọ fún yìí o. Ẹ wá dá mi dúró síta, òtútù wa ń pa mí. Ẹ má bínú. Òṣìṣẹ́ ń ṣe tẹ́ ẹ mọ́, ní ti mo bá wá. Ta nínú yín tó lọ ń disturb Mr. Jimoh tí mo ta lẹ̀ fún? Nígbà táwọn ọmọ olórí burúkú máa ṣàǹfààní ètò talẹ̀ fún Mr. Jimoh àbí Jùmọ̀ tàbí kílẹ̀ pé orúkọ ẹ̀ gangan àwọn ọmọ wèrè tó talẹ̀ fún náà. Èmi là ń bá wò ẹdun náà ṣé ọ pọ́síbù kọjá pé ẹnìkan máa talẹ̀ fún Mr. Jimoh tí ò ní sọ́wọ́ mi mẹ́. Ẹ sọ pé ó pè é lórí burúkú àti mo gbọ́ tẹ̀ ń sọ yẹn. Ẹ dúró o question ló béèrè ó sọ pé àwọn olórí burúkú tó talẹ̀ fún wọn ṣẹ́yìn olórí burúkú yẹn ẹ̀yìn talẹ̀ àbí. Wọ́n tún rìn wá ń dà. Ó bí ní náà bàbá. Ó bí ní. Ẹdun náà kí ni ẹ̀yin máa gbé mi kí ni gbẹ́nu yìí. Èṣù ni. Wèrè ni. Wèrè ni gbẹ́nu yìí. Ọlọ́run wèrè ló ń gbẹ́nu wà ṣé ìṣì èrè ni. Inú kọ́ńpọ̀ǹdì wa lè wá tẹ̀sí wá ń pariwo wèrè láàárọ̀ kùtùkùtù. Wèrè tó ṣé kí ni ẹ fún ọjà lẹ́ka ọ̀hún? Ó ṣe kí ni ẹ fún ọ? Wèrè ni olórí ẹbí yà. Èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpàlẹ̀ ó léwu. Ẹjọ́jọ́ bí rọra. Èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpàlẹ̀ ó léwu. Kó fọkàn balẹ̀ sórí kò sí wàhálà kankan lérí ilẹ̀ rẹ rọrùn ló bá dé àbúgbọ́sẹ́ kò sí wàhálà kankan àmọ́ nǹkan tí mo kàn wá rò ń bẹ̀ ni pé so ní change díẹ̀ lọ́wọ́ so lówó díẹ̀ lọ́wọ́. Mi ní owó kankan lọ́wọ́. O ti ń bínú n ti sọ fún ọ ní pé tó bá ní change díẹ̀ lọ́wọ́ kákan fi fáwọn bèjì ń kọ́ má fi dààmú rẹ má lérí rẹ. Olórí ẹbí sẹ́gbọ̀ èmi ò ní owó kankan lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀mí ní kẹ́ ẹ yanjú fún mi bí bẹ́ẹ̀ kọ́. Bí bẹ́ẹ̀ kọ́ kí ni èwo ni bínú nísìnyí bí bẹ́ẹ̀ kọ́ kí ni kẹ́tì ìlú tó bá wọn. Àmọ́ nǹkan tí kan rò ní pé wo títí ọ̀túnla mo fi ń dọ́ lójú lágbára tẹ́lẹ́dùà ilẹ̀ wọn jẹ títẹ̀ yẹn. Olórí ẹbí ọ̀túnla tílé ọ̀túnla bá mọ́ tẹ́ ẹ bá wà kankan ṣe sí àwọn tó jù wá lọ wọn máa bá a dá sọ̀rọ̀ yìí. Má jẹ́ wọn dá sí. Wọ́n á dá sí. Má jẹ́ wọn dá sí. Wọ́n á dá sí ẹ máa rí. Má jẹ́ wọn dá sí. Ẹ máa ríran wò ẹ máa tó ń bá yín tàn. Àwọn ọmọ ìbejì ọ̀ràn owó wà lélẹ̀ nítorí Ọlọ́run tó ń jó kí n fẹ́ ọ̀dọ̀ lé orí òróró sùn torí Ọlọ́run. Èmi tí mo sì wá dọ̀tún la nísìn kò sí nǹkan kan tí mo lè ṣe àwọn ọmọ òun yá wèrè bá lọ́ọ̀ máa ṣàánú mi o. Fojú yẹ ẹ̀fọ́ ni. Ẹ̀yin guys ẹ má bínú ẹ. Aláyé
ìjọ kí ló ń ṣe ẹ gangan náà. Oh my God. Ká má bínú. I am sorry. You are sorry. You are sorry. Mo fẹ́ nu wa lẹ́sẹ̀ òde ṣe you are sorry. Bébí mi ò lè mọ́mọ́ fi mọ́tò gbá yín. Oh, ẹbí ẹ̀kọ́. Torí pé tí wọ́n ní candy sí báyìí, ó yẹ kẹ́ máa wo òṣì, kẹ́ máa wo arọ́ jù. Ẹ̀rọ gbàgbé jáde ó lè jọ fi wo mọ́tò náà wèrè ẹ̀ ń ṣe yìí. No, it's not like that. Báwo ló sọ ọmọ ìyá mi wọ́n mọ́tò náà ṣe pàǹgolo lọ. Ó ṣì dànù. Ó ṣì pàǹgolo. Ẹ̀ẹ́dújọ́ bí èjì rẹ̀ o, ìwà ipá lè hó léwu. Pansa òfúra, pansa já. Ajá òfúra, ajá jì o. Onílé òfúra, olè àpò. Hello, that's one. Mo dẹnu gate ẹ̀ security ò jẹ́ kí n wọlé. Okay, wọ́n ló ní kó má ṣílẹ̀kùn fún mi. Kí ló ṣẹlẹ̀, kí ni mo ṣe? No, níṣu. Mi ṣe ní ṣe nǹkan kan tí wà ní kó má ṣílẹ̀kùn. Tí mo ṣe ń wọlé ẹ̀ ni. O kàn ní kó má ṣílẹ̀kùn fún mi. Tí bí tí n bá tẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ náà, kí ni mo ṣe sọ fún mi náà? Hello. Desmond máa kọ́ ti fún kẹ. Kí ni mo ṣe fún? Kò sí wàhálà, nǹkan tí mo fi ń jó obìnrin máa fi rẹ̀ fún ọkùnrin tàtò rẹ̀, obìnrin tó àtọ̀ rẹ̀, àwọn ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ ìdúrà wọn. Ọ̀gá mo ti bọ̀ wá. Káàbọ̀ ọ̀gá. You're welcome, sir. Báwo ni? Chinedu. Yes, sir. Jọ̀ọ́ kí ni iṣẹ́ nínú ilé yìí? Kí má secure life and properties. Gbogbo mọ́tò wo ìtẹ̀tí. Mo yẹ fílẹ̀ láàárọ̀ náà lóhun tó bá ń sìn. Ọ̀gá kò kí í ṣe bẹ́ẹ̀. Ó ti wà nínú agenda mi pé tí mo bá ti ṣetán, mo máa fọ̀ but ẹ mọ̀ kí ọmọ Yorùbá pọ̀ ọ̀wẹ́. Wọ́n ní nǹkan tó bá kó ni òun ló máa kó lọ́rọ̀ ẹni. Bí ẹni burúkú ẹ̀ sọ̀rọ̀. As from today, má máa pa òwe kówé lẹ́gbẹ̀ẹ́ yìí wọn. Ó gbọ́. Ta ni tó béèrè ni? Actually kò sẹ́ni kankan tó béèrè yín. Àyàfi àǹtí Dárasí. Oh, Dárasí mi ò ń ṣèyàn àbí? Mi ò sọ pé wọn kì í ṣe ẹ̀yìn. Anyway, o ṣáà jẹ́ kó wọlé. Má jẹ́ kó wọlé. Ọ̀gá mi sà. Fine boy looking set, looking handsome. Bí kọjá sí inú iṣẹ́ di. Ganes, ó dá ẹ lójú. Ṣé o mọ̀ pé nǹkan tó rọ̀ mí lọ́rùn jù láyé mi wàhálà ni? Ganes, ó dá ẹ lójú. Ó rá àwọn èèyàn lórí ilẹ̀ yẹn báyìí. Kẹ́ni mi lè pẹ́ lóko. Táíwò ṣe wò ń dọ̀. Àlàyé Ganes ó dẹ lójú àbí. Ṣé mo fún yín ló fò? Bọ́ báyọ̀ lórí rẹ̀ ti wá. Àwọn ẹ̀yàn Táíwò àkẹ́yìn. Ó dẹ lójú. Mo tó ilẹ̀ báyìí mo bá àwọn bàtà lóyún yẹn. Mo ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ti tún gbé ta mọ́. Lórí rẹ̀ ti wá. Ayọ̀ là á ní jọ. Èsì pẹ́ẹ́nu mi. Ayọ̀ fún ọ̀nà àwọn ọ̀gá yìí. Ganes tó bá pẹ́ wá bọ̀, wọ́n ní pẹ́ẹ́lẹ̀ yé. Ẹ̀ẹ́dújọ́ bí èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ipá ńlẹ̀ ó léwu. Ẹ̀ẹ́dújọ́ bí èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ipá ńlẹ̀ ó léwu. Ọmọ bá sí ni o. Ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n yín mo wá sọ fún yín o.
àwọn ìbejì òòṣà àbí ìbejì òsì tẹ́ ń pè wọ́n gbogbo òsì tẹ́ ń ṣe ń ẹ sọ fún ká má ṣe dọ́dọ̀ tèmi o èmi ò gbàgbọ́ o. ṣé ti dọ́dọ̀ tẹ náà ni. àwọn dọ́dọ̀ mi náà ilẹ̀ tí mo tà fáwọn arókè wọ́n ní wọ́n débẹ̀ wọ́n tún ní ká máa tún lẹ́ra lọ́dọ̀ àwọn irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. a ń ṣe sùúrù ni wọ́n jẹ́ pé àmọ́rin tá kọ sí gbẹ̀du àwọn ọmọ. ẹ wo ẹ mọ ohun tẹ́ kọ sí gbẹ̀du o ẹ mọ ohun tẹ́ kọ sí gbẹ̀du ohun tó bá wù ní kẹ́ kọ sí ẹ sọ fún ẹ ká má ṣàṣe yamayama dọ́dọ̀ tèmi wọn ò tẹ́ ni ìgbádùn o torí mi ò bá wọn wíyẹ kan ni o kẹ́ni mo ní wàá sọ fún yín nù. sórí ní tó ń ṣẹlẹ̀ yìí sùúrù lásìkò àfọ̀gbọ́sẹ́ okun yìí sì wú oruru ká wà ruru àbọ̀gbọ́ a ṣe sùúrù ni torí kò bàjẹ́ láyé ẹ̀gbọ́n tèmi kò wá ní dáyé tèmi olórí ẹbí lónìí kò bàjẹ́ àbọ̀gbọ́sẹ́ a ṣe sùúrù ni àmọ́ náà yọ kan tí mo mọ̀ pa lè rìn lérí ẹ̀ tó lè bá rọrùn dé ó pé gbogbo yín ni a ṣe mítìn lórí ọ̀rọ̀ wọn ni àbọ̀gbọ́sẹ́ a ṣe mítìn lórí ọ̀rọ̀ a wàá jẹ́ kó yé wọn pé ilẹ̀ àkújì tó wà lókè òun a yọ̀ǹda rẹ̀ fún wọn kán fọwọ́ mú un so wá rí èyí tó wà lọ́wọ́ sàlẹ̀ ń bí àtẹ̀yí tá a ti tà fún gbogbo àwọn tá a talẹ̀ fún wọn gbọ́dọ̀ dọ́dọ̀ wọn má wọn èyí tó sì wà lọ́wọ́ sàlẹ̀ wọn gbọ́dọ̀ débẹ̀ ọ̀nà tá a lè rìn nú o tó lè mú rọrùn dé àbọ̀gbọ́sẹ́. ọlọ́run jẹ́ gbọ́ sí i lẹ́nu tí wọ́n bá gbọ́ wọ́n ra abúlé lọ́rọ̀ tèmi ni o gbogbo ìdí ẹ̀ ṣe ń àwọn ọmọ ẹgbẹ́ yín wàhálà tí wọ́n kú ọ̀hún ti yín nù o wọ́n tẹ̀ ẹ́ lọ́rọ̀ tèmi tí mo ní wàá sọ fún yín nù. ní sí wàhálà sọgbó wà ní gbogbo ẹ ẹkọ àsìkò yìí Ọlọ́run ní dààmú èmi náà jáde lọ tẹ́lẹ̀ náà ẹ̀yin jáde wà lọ. ẹ̀yin tẹ́ ká bàrà bàrà ló ti ẹ́ sí èmi náà gbádùn mo ju ayé. Just 1 minute, 1 minute. Boring time. Okay, 3 minutes. Boring time. 3 minutes, 3 minutes. 2 minutes. Just 1 minute. Jọ kí ni problem ẹ náà. Ìwọ gangan ni problem. Báwo mo ṣe máa jẹ́ problem ẹ. Baby, sórí ọjọ́ tèmi àti ẹ ti rí ra tí mo ti fojú mi kàn báyìí. Ọlọ́run, mo ti ní feelings fún ọjọ́. Feelings ìyá abẹ́rẹ́ ọlọ́run ara mi dẹ̀ bù máa ṣọgàn aláyé ìjọ mi ní time. Ìjọ o dẹ̀ fún mi láyé. Ìyá ṣí mi lẹ́jọ́. Baby, baby. Can you wait now? Baby, jọ ti Ọlọ́run mo like ọ̀rẹ́ yìí. Ọjọ́ tí mo ti rẹ́yìn méjèèjì Ọlọ́run mo like. But he's not my friend. He's my twin sister. Wow. Is it twins lẹ́yìn méjèèjì ni? Yeah, we are twins. You are. I'm Taiwo. She's Kenny. Mo like Kenny gan, jọ ti Ọlọ́run. Okay, mo ní time láàárọ̀ yìí. Ìkejì ẹ mo like ẹ gan ni. Mi ò dẹ̀ mọ̀ mo ìfẹ́ kó ti yí ẹ. You like her? Let me drop a number. Number? Yeah. Why can't you drop your number too? Let me give you a number now. 090 333 3567. Sugar. Please, wait, please. Tita Lily to for me. You can't hear me. Let me have yours, please. Wait, 61 14 95 15. Look on the S1, but I'm flashing. Ojú torí olówó ọ̀gá ẹjẹ́ ìbùrẹ́ ìbùrẹ́ ni àwọn olùkẹ́bẹ̀ ẹjẹ́ ìbùrẹ́ ẹjẹ́ ìbùrẹ́ olùkẹ́bẹ̀ ìbùrẹ́ tó wà lábẹ́ yẹn òun ni wàá jẹ́. Ẹ mọ̀ kó ló wà nù ẹ̀ ẹ̀ tẹ̀ sí pé wá bíbá yìí. èmi Àyìndé ń wọ́n rí owó yín rí bá kì í sì gbé wá. God Olúwa o. abẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá
ìyá ní òpó ń tọ̀ òun o dákun mọ́ wíwá lóògùn ògbé pósí dání o tó lo gíláàsì lójú. mo fa aṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa já yín lọ yín ló ń ṣẹlẹ̀. wọ́n mi ṣọ́gbó bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọrí very soon máa wá mi kò tẹ̀ sí miss ọ̀rẹ́ mi. so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé o mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wọ́n aláyé ẹ̀. wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé. bó ti ń gbé mi di méjì wọlé bẹ́ẹ̀ náà ń jẹ lẹ́yìn dòdò wọn ò ní fi lọ mí lè bẹ́ẹ̀ ni láfàṣẹ yìí nàìjíríà sì láfàṣẹ ju kó gbóúnjẹ lọ́kọ́ jẹ́. tó bá yẹ kó ti gbóni ẹ mọ́ sọ̀rọ̀ ìhùn èmi bí mo ṣe wà yìí bí mo bá jí èmi àti gbọ́dọ̀ àjọ ń sùn làjọ ń jí èmi yìí mo lè fa igbó àpẹẹrẹ kan tẹ́ bí mo ṣe wà yìí. oúnjẹ mọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. àṣìlò tọ́lọ̀ àwọn àgbà tán ní bíyẹn bá sùn ní déyàn jò ní wá báyìí àfi bíyẹn bá nasẹ̀ jáde. àgbègbè rẹ́sọ̀rọ̀ tó wà ládùúgbò àpáta ló mọ̀. ṣé ibi ẹ mọ̀ pé wọn ò mú jẹ́sẹ̀ bí àlòjì ọ̀lànà wọn ò mú jẹ́sẹ̀ rárá yìí. ìgbẹ́yọ̀ ni mi lélẹ̀ ọlọ́run yóò pa mí ọ̀gá. oúnjẹ mi ò sì dànù ọlọ́run bá ṣe gbà gbé. kókó inú ìwé ìròyìn náà nù ní pé kí n tó fàyà lélẹ̀ lóúnjẹ tí ló ń jẹ. kí ló rí gan-an tó fi dóúnjẹ ọ̀gá rẹ nù. èmi ò dóúnjẹ ọ̀gá nù o èmi jẹ oúnjẹ ọ̀gá ni. sórí bàbá ṣètù àfi ká ṣàwárí ẹ̀kọ́ tútù àgbà kan. àwa kọjá sí ọjà níbi wọ́n ti ń ta nǹkan nú ẹran òun láwa sá lóríṣiríṣi láti ṣe lákàpé òun láwa ṣe lọ́bẹ̀ fáwọn àgbàlagbà. ibi afẹ́ gbòbí sí obi ti wú mẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi náà ní jẹ nǹkan mi. ẹ dákun dúná inú owó àtẹ̀yẹ̀ wo ló ṣe pàtàkì. kàkà kí n fọwọ́ mi wọkọ̀ n yà fẹsẹ̀ san búrẹ́dì n yà mọ fọwọ́ mi san búrẹ́dì jẹ bẹ́ẹ̀ kúkú débi iṣẹ́ ọ̀hún náà àtẹni tó tó ní ránṣẹ́ àtẹni tí ò tó ní ránṣẹ́ yóò mọ ráyìn dé iṣẹ́. ọ̀gá o èwo ni gbogbo orí burúkú ìgàn ṣé olórí ẹbí rò pé èèyàn ò ní iṣẹ́ ni ọkàn adáyàn jókòó kalẹ̀ ń bí. mi ì tẹ wọn gbogbo òṣèré àtàmáyọ̀ tó rẹ̀ mí bá wa ṣe àbọ̀ orí rẹ̀ bí burú. àdàdà àmọ́ tẹ́ gbé mímú òjò kó jẹ́ ìmúyà àwọn wọlé rí. sítórì lèyẹn tẹ́ ń sọ yẹn. ìmọ̀ tó lórí ẹbí náà sí inú ilé gbogbo àánú ọmọ. ṣé lè rí i pé mo wọ tọ́lẹ̀tì mo lọ wọ tọ́lẹ̀tì lọ́nà lẹ̀ ti rí bẹ́ẹ̀ à ń kùn lélẹ̀. ẹ̀yin náà ti pẹ́ púpọ̀ mo bá kọ́lé yẹn jẹ́jẹ́ kújẹ mọ́ ẹ náà jòkó jẹ́ lẹ́nu tiẹ̀. ẹ má bínú ẹ wá jòkó lórí ẹbí. ṣé ọ̀nà tó dàbí wọn. àwọn ilé ìyọmọ lásán kejì ajá lórí ẹbí ẹ jòkó ẹ wo ẹ jẹ́ káwọn ọmọ yìí mọ̀ o kẹ́ ẹ sojú abẹ́kù kẹ́rù mọ́ rẹ̀ lẹ́rù o ẹ jẹ́ kó yé wọn kí wọ́n fà á dẹ̀ sí mọ́ rẹ̀ oníwọ́fà ẹ jẹ́ ó yé wọn lórí ẹbí. Bátúndé fi wọn lẹ̀ wọ́n dàbí wọn o. ẹjọ́ yìí ń pọ̀ àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ go straight to the point ẹjọ́ yìí ń pọ̀. ṣe rí èmi mo pè pàdé ìpàdé mi sì dá lérí ọ̀rọ̀ ilẹ̀ mọ̀lẹ́bí ló pè yín sí òní gangan láyànjú ilẹ̀ mọ̀lẹ́bí ló going back. kẹ́lí sì sí mi dáadáa o ṣe rí àkọ́kọ́ bẹ̀ náà ni pé ilẹ̀ bíi agric kọ́ máa jẹ́ tèmi lórí ẹbí èmi mo ní kò sọ̀rọ̀ lérí ẹ̀ ṣe wá rí ilẹ̀ èyí tó wà ní ẹyẹ ń kọrin kọ́ máa jẹ́ ti Bátúndé àbúrò mi ló going back ṣé wàá rí ilẹ̀ àkújì èyí tó wà lókè òun ẹ̀yin méjèèjì ẹ̀ dì í mú lọ́ba tán. olórí ẹbí ẹjọ́ ẹ kàn mí gẹ. kí ni jẹ́ báwo. mi gbọ́ yín dáadáa ẹjọ́ ṣe ń ṣeré ni. àní ṣe ń ṣeré ni. kí ló rí. àwọn wo lẹ́pínlẹ̀ àkújì fún àwa lẹ́pínlẹ̀ òkè lọ́hùn fún. olórí ẹbí ṣe ń mú gbó ni. wọ́n bí ní sẹ́ṣẹ́ ṣe ń mú gbó ni. wọ́n bí ọ ní olórí ẹbí tí wàá ní mú gbó adùn olórí ẹbí lọ́wọ́. ẹgbẹ́nu sọ̀rọ̀ jọ kí ló ṣe ọ̀rọ̀ sùwọ̀n lẹ́ bá a sọ yìí irú lẹ́ orí burúkú ò lẹ́ pín fún wa yẹn bọ́lá pé ká ti ṣe yín olórí ẹbí. lẹ́nu rẹ. àìwò tí wọ́n ní sùúrù lọ ẹjọ́ jẹ́ ń bí yín náà bàbá títí wa tẹ́yìn pè lẹ́gbọ̀n yín yẹn ẹjọ́ tó bá wà láyé ṣé ilé àkújì lẹ máa fún wọ́n bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀ ṣé ilé àkújì lẹ máa fún. kò yé mi náà. nígbà tí bàbá yóò sì wà láyé èmi wọ wà lẹ́nu àṣẹ báyìí tó bá àṣẹ tó bá wù mí mo lè pa. wàhálà ẹ jẹ òṣìṣẹ́. ẹ máa fi ilé máa fi tẹ́ nìyẹn. ẹ wo Bátúndé fi wọ́n lẹ̀ o Bátúndé fi wọ́n lẹ̀ o so nígbà tí mo sílé tí mo travel. wèrè mo lọ sí ọlọ́run ìgbádùn o olórí ẹbí tí mo jẹ iná jẹ́ kí n kú náà. wèrè lọ sí àbí adẹ́fọ̀ ẹ̀yẹ ẹ̀ lọ́wọ́ kẹ́ni màá bá yẹn nínú kẹ́ni màá bá wọ́n máa pa ẹ̀ o máa pa ẹ̀ o fún mi nílẹ̀ gidi máa pa ẹ̀ o máa pa ẹ̀ o.
pínlẹ̀